Ẹ káàbọ̀ sí ẹ wo àṣírí kan ní tí ó ṣẹlẹ̀ ẹ wo wá gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ lẹ́nu ẹni tó ń sọ̀rọ̀ nínú fídíò ẹ wo fídíò tẹ́ ṣe bóyá ṣe máa fẹ́ fún mi tí ẹni yìí ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ ẹ wo tó bá dé kéjọ àwọn láìpẹ́ kọ́mẹ̀ntì ṣùgbọ́n ẹ ṣe àwọn fídíò náà ẹ wo tí wọ́n wá ṣe ṣe bí àti sí àwọn ọmọ ẹ̀yà wa tó wá sí pàtó wá sọ adéka ṣe wájú dáadáa lórí ẹ̀ kí àtúwá sọ wọ́n padà sí Olúwaníyì. Now kí ló ṣẹlẹ̀? Máa fún wa ní àwọn example bíi tí Dúpẹ́ Olúwaníyì tó ti takò mí lórí Prophetess of God. Okay, Ọlọ́run ṣe mo ti rí. Hello, this music báwo? Wa music. Now 2023 ni Dúpẹ́ Olúwaníyì kọ́kọ́ takò mí. In tó dẹ̀ mú sọ́ngbà ẹni pé hello. Ẹ jẹ́ kí n wá jáde. Ẹ̀yin mélòó lẹ mọ̀ Dúpẹ́ Olúwaníyì? Ẹ jẹ́ n wá jáde. Láàrin ọ̀pọ̀ ènìyàn fọwọ́ tọ́ mi bàbá, ìsàlẹ̀ ló máa wà. Ẹnìkan dẹ̀ sẹ́ndì ẹ̀ sí mi ń jọ wò ó máa ti pẹ́ gan. Ó ṣe fídíò fún mi. Ẹ má bínú, ẹ jẹ́ n wá lọ torí mo fẹ́ ká understanding tí fàájà wà fún. Bluetooth mode. Torí I warned that I didn't want this to come on social media. Ẹ jẹ́ àgbọ̀. Ọdún bàbá dáríjì wọ́n torí wọn mọ nǹkan tí wọ́n ń ṣe. Dúpẹ́ Ọláníyì rè o. Hello. Bíbélì sọ pé wèrè ni ọ̀rọ̀ àgbélébù lójú àwọn tó lè ṣègbé. Oh my God. Ẹ jẹ́ àgbọ̀. Ó ti ní àbí ṣé ẹni tí ò bá ti bá yín máa ṣépè tí ẹsẹ̀ pé ń jàjà agbára yẹn ó kí àwọn kì í ṣe bí yín omi lè yan ó ti yẹ kò dìgbà tí èèyàn kan bá dán yín láti bá yín ṣépè nìkan ó kí àwọn ẹlẹgbẹ́ yín torí bá àkan àmọ́ra wa rí ẹni yóò fi ṣe sísítà ẹ tàbí kó jẹ́ búrọ́dà ẹ lọ́wọ́ búrọ́dà Bíbélì sọ pé aṣiwèrè sọ pé ó wí nínú ọkọ rẹ̀ wípé Ọlọ́run kò sí ó ní wọ́n bàjẹ́ ó tún wá di iṣẹ́ ìríra. Oh my God. Ṣé àwọn tá a ti gbàlà tá a gbàlà báyìí tá a lè gbàlà a máa ń dìde fún ìgbàlà ẹlòmíì má bínú ṣùgbọ́n torí lẹ́yìn ilé kò sí ọdún because bó ṣe wà yẹn tọmọdé máa ń gégi nígbó àgbà fún òye àwọn tó máa mú sí pàtó tẹ̀ kọ́ tuntun Jésù bá mi fẹ́ mọ prọfẹ̀tì àti prọfẹ̀tẹ̀sì ó ṣáà máa ń pe ọ̀nà rẹ̀ àbó kì í pe kí náà ti ń pè ó kì í pe ọ́fíìsà wà tó bá lè ṣe iye ṣùgbọ́n tó jẹ́ ń bá dé ọ̀dọ̀ ránṣẹ́ Ọlọ́run yẹn ló máa máa dì kò yẹ kó rí bẹ́ẹ̀ hello. Èpè tó lóun ṣẹ́ yẹn ni mo kàn sí sí I'm a peacemaker when you come to my profile ó yà mí lẹ́nu gan. Bíbélì sọ pé bí ká bá ti dé tá a wàásù ìrírí tí wọn ò gbọ́ ní ká gbin ìkúrú bàbá wa ká fi èwe Ọlọ́run àìfí ẹ̀ ó ló máa sàn fún Sódómù òun Gòmárà bí ó ṣe ní ìdájọ́ nínú èèyàn bẹ́ẹ̀ lọ. Àkíyèsí ẹ̀ tí mo pè yẹn mo sọ mo nínú ìdífẹ́ǹdẹ̀ ní bọ́ọ̀dì lórí ṣùgbọ́n èèyàn kì í dédé yájú ságbàlagbà káti ìgbà gbogbo yẹn nìkan jẹ́ ìrọ̀ṣẹ́ Ọlọ́run gan pé èèyàn dágbàlagbà ọ̀dọ̀ ọmọ Yorùbá ìgbà tí mo wá conclude sí ni pé bóyá òun ló bí láyé tó bá lò bí láyé Ọlọ́run wọn máa nǹkan tí mo sọ yìí náà lọ máa sọ ṣó máa bú mọ́mì rẹ̀ ni after all tábàwọn tó rí wa síra wa tí bá yá àdìrí àwọn ọmọ sí ṣe máa ń bímọ yẹn ọmọ mi ló máa jẹ́ sí ọmọ gbàtó tẹ̀ dáhùn tó jù yẹn lọ́gọ́ ohun bú wọn tí ó ti rí ẹ̀dẹ́ yẹn pé ó ń bẹ̀rẹ̀ tí ẹnì kan bá ti rí onítìjú tó kàn lè sọ̀rọ̀ kó yiri ẹ̀wò kó tọ́ dẹ̀ ní o tó jẹ́ gbogbo nǹkan lè pè tí ọ̀sẹ̀ tí ò lè ṣe pèlé gbogbo àwọn ọ̀rọ̀ yẹn náà la máa ń sọ fáwọn kan tọ́lọ́wọ́ máa jẹ́ kó bá ọkàn wọn pàdé
then some may even call me privately ṣùgbọ́n mo rí pé gbà tí mo sọ lọ́dọ̀ tiẹ̀ láti pàkíyèsí ẹ pé èpè ò yanjú ìjà àgbára tó ń jà mo rí wípé ṣe ni irú níbẹ̀ yẹn wọ́n máa ti fi ní gbígbóná jó ọkàn yín kò sí nǹkan téèyàn lè sọ á máa padànù ní etí yín ni ẹ mọ̀ ògbóró àwọn nǹkan báwọn yẹn ilé ayé yìí jìn ohun mélòó lára ẹ àwọn ọmọ tó ń tẹ́rí sí yẹn ṣé kò sẹ́ni tó tiẹ̀ wá lè lanu gbàgà kó má tiẹ̀ wọ́n wò ara ẹ̀kọ́ lẹ́gàn. Dúpẹ́ Ọláníyì lóun lè bí mi lọ́mọ mo mà ti wá ṣẹ̀sì báyìí. ó wá dúró sókèrè ó sọ̀pọ̀ sí. àìtètè mọ dóbò mi gan wàhálà níjẹ́ ríbi tá mẹ́sẹ̀jì àwọn bàbá àwọn pastors yìí bá wa dé lórí wípé àgbà Jésù àtètè bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀rọ̀ abiyamọ irú Dúpẹ́ ó lanu pé òun lè bí èmi lọ́mọ ọmọ ẹ̀ Táíwò àti Kẹ́hìndé ní tilẹ̀ tọ́ náà mo lè bí wọn lọ́mọ tí màá sì tọ́ wọn ní kíní kan jákujàku mi gbọ́ fídíò yìí dáadáa ń gbà rẹ̀ wà láì mo ṣe ń gbọ́ dáadáa ni ó lóun lè bí mi lọ́mọ ẹja mọ̀ gbọ́nà ń máa fàjà lẹ́nu. ọmọ Yorùbá ni aká máa bọ̀wọ̀ fún yàn yàrá ẹ̀kọ́ lé ni kò dẹ̀ sí nǹkan tó lè máa sin àtìjàngbara tó ń jà ó jẹ́ pé mo kàn máa ṣépè fáwọn èèyàn kiri ló máa wá jẹ́ solution fún ẹ tó mo ti rí bó ti wà lórí ayélujára gan even before me lórí TikTok yìí mo wá rí wípé gbogbo nǹkan tó máa ń sọ láti ìgbà yẹn òun bóyá orí pé kò ta ò ní followers gbogbo wa change ẹ̀ láti máa tákù àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí dá favour jẹ̀ ni o nígbà tó yá ń sìn yín mo wá rí pé ìyẹn ta lọ́dọ̀ ẹ̀ bóyá o wá fi ń wá followers ṣé orí èèyàn lè fẹ́ fi nǹkan kan trend àgbé ayélujára sórí láti ọ̀run wá ilé ayé náà la bá ẹni tó ní 10 million lé ní ọjọ́ kan ló lẹ́yọ̀ kan nǹkan kan náà lèèyàn fi ń trend kò wá nílé kó jẹ́rù yẹn tó bá dẹ̀ jẹ́ pé lójú tiẹ̀ òun mo fẹ́ fi trend lẹ́nu ìgbà tí mo dé torí pé èmi gan náà àwọn ọ̀rọ̀ tí mò ń sọ ó tà létí àwọn èèyàn ju tiẹ̀ lọ òun bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ wọn yẹn ó yẹ kéèyàn máa bẹ̀rù Ọlọ́run tiẹ̀ sọ olóòdá Jésù kan mọ̀ olóòbẹ̀rù Ọlọ́run tí bóyá àwọn nǹkan yẹn náà ló jẹ́ kó bẹ̀rù èèyàn tó ẹ kó olóògbé láyé onídàdí ẹ olóńdíṣẹ́ tiẹ̀ tó fi kú ni dádì olórí ọ̀fẹ́ gbà lọ́lọ́run ṣe pé ṣé tọ́lọ́run bá wá pé dádì ẹ gbogbo àwọn tó bá ti ń ṣe Olúwa báyìí àbórí nǹkan ó mì í pé òun lè àtọ̀lẹ́ ní gbogbo wọn ó ní ìsàbíntàbírìtì ni ọdún mẹ́wàá tí mo ti ń kọ̀ bá iṣẹ́ Olúwa mọ iṣẹ́ tíṣe tí mò ń ṣe Olúwa tí mo ti fi ṣẹlẹ̀ permanently gbogbo wa la máa níṣẹ́ Ọlọ́run ń pè wá ní tó bá dẹ̀ mọ̀ pé ò ti ẹ̀ pọ́n ẹnìkan tó mọ̀ pé ẹni Ọlọ́run ò sí níbì kan fi wọ́n lẹ̀ tí wọ́n wà lórí ọwọ́ wọn tó bá dẹ̀ rí pé ìgbé ayé ẹnìkan lè táàbù nǹkan kan bẹ̀ sún mọ́ wọn yín ò kì í ṣẹ̀ṣẹ̀ wọn bá àwọn followers ẹ̀ náà tó tiẹ̀ síwájú yẹn by the time they see the consequence torí tọmọdé máa ń gé kínní gbó àgbámọbi tó lè wó sí i wọ́n bá rí náà wọ́n máa sá padà irú wọn ṣèké ṣáájú mà ní wọn wọ́n máa gbára lé èèyàn títí tán lè máa tì ẹ́ tó bá délé wọn mà nínú ìdá ìtẹ́rí sí i olùmọ̀ọ́jà láti pàkíyèsí ẹ sí ìgbọ́n yà mí lẹ́nu ìfilẹ́ mà ní gbogbo àwọn tó bá máa fi mí lè ó mà ti láyà jù ìtò máa ń tẹ́rí sí wọn yẹn ó máa yẹ kó rí bẹ́ẹ̀ tó ẹnikẹ́ni tó bá ṣàti ṣe Olúwa báyìí òun lè ní wọ́n ọ̀lẹ ni wọ́n táwọn kan bá ti ẹ̀ṣẹ̀ ẹ́ tẹ́lẹ̀ tí mo. ṣé ẹ̀rọ ké gbogbo ọ̀rọ̀ tó sáǹsìn arúgbó fèsì èsì tí mo fún un lọ́dún náà lọ this was 2023 ní December 1 2023. tó bá gbààyàn mọ́tò náà la máa fi gbé kúrò ń bẹ́ẹ̀ onígbé gbogbo mọ́tò ló máa gbààyàn bẹ́ẹ̀ tí kì í ń wo ìbẹ́ yẹn lẹ́tẹ̀ máa ń gbé àwọn nǹkan tó yẹ kéèyàn fòye gbé tẹ́ gbé ní bàbàrà tẹ́ máa lórí ẹ̀rú dóò náà ẹ máa ń gbẹ̀jú náà èyí tẹ́ bá ti ń ṣe dé ọmọkùnrin ò tó báyìí tẹ́ pé kò sẹ́ tẹ́ ẹ̀ lè bú bẹ́ẹ̀ yẹn ẹ bá ti fẹ́ sọ orú ọ̀rọ̀ yẹn ẹ lọ fa ṣíṣá ẹ fà àwọn nǹkan kan sára ẹ rọra fà á kó má máa pọ̀ jù Ọlọ́run á wọnú rẹ̀ lọ Ọlọ́run á bá mi dáríjì ọ́ torí pé bàbá dáríjì wọn ni wọn mọ tó ń ṣe wò mẹ́ta ní ìbínú mo bínú mo ti gbọ́ ẹ̀hún tí àláti pàkíyèsí ẹ̀ ní ó dẹ̀ ti ta létí ẹ̀ nílẹ̀ ní ẹ̀rín gbígbóná tó bá fi jó ọkọ̀ ìwé àwọn ọ̀bẹ wọn ẹ̀kọ́ tó díàfọ̀ ó ti rí ó sọ̀rọ̀ kan mi ìtúní dá ẹ lóhùn ó gbà lè ṣiṣẹ́ ìgbàládọ́dọ̀ ẹ ní ó dẹ̀ ní kò rí bẹ́ẹ̀ ọ̀pọ̀ la pé díẹ̀ la máa rí òjò wa lójú mo bínú ṣòkọ́ ó fọwọ́ wọ́nú ọwọ́ rẹ̀ wọ́nú o ti gbọ́ ọwọ́ rẹ̀ wọ́nú Ọlọ́run á bá mi ṣìpẹ̀ fún ẹ á bá mi dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ á jẹ́ pé òye yí ẹ kò ní pẹ́ lágbára Ọlọ́run ọ̀run máa bá mi ṣí ẹ níyè àdúrà tẹ́mi máa gbà nìyẹn o èyí tó bá dẹ̀ ní ìdàdúrà Ọlọ́run ló mọ̀ ọ́.
ẹ ṣé. Dúpẹ́ Olúwaníyì, Ògúnníyì tó di Olúwaníyì. O tún ṣe mí so that àwọn èèyàn máa mọ̀ pé níjọ́ tí mo wá bẹ́ẹ̀ ládùúrú ọ̀rọ̀ tó sọ yìí, ká ní wípé blogger ni mí tí mi ní focus àti purpose, immediately tí àwọn ọ̀rọ̀ yẹn jáde sí mi lọ́wọ́ ni màá sọ, ṣùgbọ́n mi ì sọ nǹkan kan. Mo kúnlẹ̀ bẹ́ẹ̀ níbí báyìí with the mindset that nígbà tí mo pè ẹ́ tí mo bá ẹ sọ̀rọ̀ wàá lè sọ òótọ́, ìwọ tó lè correct mi. Èní ló máa mọ̀ wípé ayé ẹ ti bàjẹ́, èní ló máa mọ̀ pé olórí burúkú èèyàn ni ẹ lórí kéèsì ẹ tó mo gbé wálé ni. Torí wípé gbogbo ẹ̀yin tẹ́ ń pe Jésù on the outside, ẹ máa pe Jésù, ẹ máa pe Jésù, ìwà ọwọ́ yín ó dẹ̀ burú jáì ju ti Sátánì lọ. Kí ló ṣẹlẹ̀ ni wípé ní few days ago mo kúnlẹ̀ bíbẹ̀ mo ń bẹ̀, ó dẹ̀ mọ tí mo ń bẹ̀ ọ́ sí. Mo ní pé ibo ni Táíwò Olúwaníyì wà, Victor Olúwaníyì, tí Kẹ́hìndé ẹ̀ tó jọmọ Dúpẹ́ Olúwaníyì ó ń ṣiṣẹ́ ní Abẹ́òkúta yẹn náà. Mo ní profile ẹ̀ lọ́wọ́, mo kàn sí ọmọbìnrin ẹ̀, báyà ẹ sọ̀rọ̀ èèyàn báyìí ni mí. Àwọn pásítọ̀ tẹ́jọ wà ní gbèríko títí kan ọkọ ẹ̀, mo send the message kẹ́ ẹ lè mọ̀ wípé Awíkoko kì í ṣe blogger and I will never use my platform for personal scores. I was pleading so that the family will still be together. Kí wéèrè olórí burúkú tó sọ wípé èmi ò lóbìí láyé yìí kò yé yín, kó sọ fún wa ibi tọ́mọ ẹ̀ wà. Ẹ jẹ́ wá bọ́ ságbá mi ètò, at least ẹ ti fetí ara yín gbọ́. Ẹ máa expect pé irú ẹni báyìí ilé ẹ̀ perfect, ọ̀nà ẹ̀ perfect, ìránṣẹ́ Ọlọ́run gidi ni. Àwọn èèyàn lọ síbẹ̀ ìjọ náà lọ́hùn, wọ́n kọ́mẹ́ntà ìyá mi nínú Olúwa ẹ ṣé. Gbogbo orú ẹ̀yin báyìí ẹ wá gbọ́n tí prophetess yín nínú Olúwa tó ṣe. Ọ̀rọ̀ ẹ̀dẹ̀ máa kan ẹ̀yin tẹ́ bá mọ juvenile prison ní Abẹ́òkúta ń bẹ̀ yẹn, mo ládírẹ́sì ẹ̀ lọ́wọ́, a nílò help yín. Torí mi ò ní lajú sílẹ̀ kí tálùbọ̀ kó wọ̀, mí ní lajú sílẹ̀ kí ayé Táíwò Olúwaníyì bàjẹ́ torí irú ìyà tó ní. Ẹ̀rù Ọlọ́run ó bá yín lé nígbà tẹ́ bá gbọ́ wọn rí ọ̀rọ̀ nípa wèrè tó lóun kọ̀ǹtrólì, òun bá ẹ̀mí sọ̀rọ̀ pé bí mo ṣe ń yájú ságbàlagbà. Ẹ jẹ́ ká wo orú ọmọ tó bí àtọmọ tó tọ́. Ẹ bá wa share ètò yín ó go fà lẹ́nu. Mo ń wá another one tó ṣe torí kì í ṣe ẹyọ kan ló ṣe. Ó ṣàfihàn trend díẹ̀ ń gbà yẹn. Wọ́n kàn lọ fún evangelism. Ẹ take note, àwọn kan lọ fún evangelism. Níbi tí wọ́n ti wá ń ṣe evangelism wọn káàkiri ní Abẹ́òkúta, wọ́n wá dé juvenile prison. Juvenile prison kẹ̀ kí náà bá bọ̀. Ibo láríwò yìí ti ń wá. So nígbà tán débẹ̀ wọ́n ẹ̀jẹ̀ ń wá orúkọ yẹn, wọ́n bá arákùnrin kan pàdé. Arákùnrin yẹn ó wá, kí ló gbé ẹ débí? Ọmọ ọdún mélòó ni ẹ? Orúkọ mi ni Táíwò Olúwaníyì. Kí ló gbé ẹ débí? Bá a ṣe ń béèrè lọ́wọ́ èèyàn nìyẹn o. Àti wípé ọmọ ọdún mélòó ni ẹ? Ọmọ 26 years lọ, àbọ̀mọ tán bí ní 1999. Ẹ̀yin èèyàn gbà mí bóyá mi mọ calculation o. Ọmọ tán bí ní 1999, ọmọ ọdún mélòó ni ní 2025? Ó ti pé 26. So tí n bá ti ń dógò láti bóyá
secondary school tí àwọn ẹgbẹ́ mi tán ti ń dóbò màá ti bí irú ọmọ yìí tá à ń sọ yìí tírú Dúpẹ́ ìlànà tó wo baby face mi tó sọ wípé òun lè bí mi lọ́mọ. Nínú response tí mo fún Dúpẹ́ Ọláníyì ìgbà yẹn mo sọ fún wípé láyé ìgbà tá a wà nínú UI ó máa jẹ́ kan lára àwọn tá a máa ń wò pé ó yá ká tiẹ̀ fi ẹni yìí gbé òjò ká fi pa òtútù. Mo rántí pé mo fún ní response yẹn pé má jẹ́ kí baby face mi deceive èmi pẹ̀lú àwọn wèrè tẹ́jọ́ ń ṣe ọ̀rọ̀ Jésù káàkiri tẹ́ ń parọ́ tán ra yín àìṣẹ́gbẹ́ o. Bẹ́ẹ̀ ni mo mà mẹ́ni tí mo tó mo mẹ́ni tó jù mí lọ ti gbẹ́gbẹ́. Kí ló wá ṣẹlẹ̀ ní wípé wọ́n wá béèrè lọ́wọ́ arákùnrin pé as 26 years you are not supposed to be in juvenile prison. Tó o bá ní nǹkan kan tó o ṣe you are supposed to be processed as an adult, not coming to juvenile prison. Ló bá ní anyways since Ọlọ́run ti gbé ẹ̀yin wa ẹjọ́ ẹnìkan ni kẹ́ ẹ bá mi reach gbogbo nǹkan tí mo dẹ̀ fẹ́ sẹ́ àwọn èèyàn bá ní òkè àwọn máa gba ohun lẹ́lẹ́ ẹ ṣáàbá mi reach Awíkókó torí òun mọ̀ wọ́n dáadáa pé ọmọ ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn. ẹ̀jẹ̀ ń bá àwọn tó wá lọ fún evangelism yẹn lọ́lọ́ ń lò kí ẹ mọ̀ pé àwọn tó bá wà ní prison wọn ò ní access sí phone gbogbo nǹkan tí ó bá fẹ́ sẹ́ndì sí mi ẹjọ́ sẹ́ndì ẹ̀ lẹ́ẹ̀kan náà sí yín kẹ́yìn wá sẹ́ndì ẹ̀ sí mi ká wá bẹ̀rẹ̀ láti bẹ̀. Wọ́n wá ṣe kinní yẹn ni mo fi wá kàn sí Dúpẹ́ Olúwaníyì pé báyìí in tó kọ́kọ́ ṣẹlẹ̀ ni wípé ọmọ yìí ó ń ṣe Bitcoin business. Àwọn kan dẹ̀ ṣe business pẹ̀lú ẹ̀ tó ń lọ to the tune of $19,500. Bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀wọ̀n tí ìrówó wọn gbà. Ìyẹn lèmi fi kọ́kọ́ wọlé sí Dúpẹ́ Olúwaníyì láì pé báyìí ní tí Dúpẹ́ sọ fún mi ni wípé nígbà tó mú o tí Táíwò Olúwaníyì ń bá wọn ṣe business òun ò sí bẹ̀ kí wá ní ìdí ẹ̀ kan ṣe máa pe òun pé bàbá mo ní tí mò ń pè yìí fún kọ́ ní ọ̀rọ̀ owó yẹn ibo ni Táíwò Olúwaníyì wà. Ó ní kí ló kàn ó kìnnìkan kò dẹ̀ mọ information tèmi ní lọ́wọ́ ẹni tó pe rẹ̀ ní prophetess of God onírú ayé àtọ̀run ni. Màmá kàwọn mẹ́sẹ̀gì yẹn ń sìn ẹ̀rọ Ọlọ́run ó báyìí. As at the time tí mo pe Dúpẹ́ Olúwaníyì tí àwọn church members pẹ̀lú àwọn bàbá kankan ní church wọn tí wọ́n mọ̀ ní wípé Táíwò Olúwaníyì wà ní South Africa ní wúmọ̀ olórí burúkú aṣèrè rádaràdà gbogbo ẹ̀yin tẹ́ ń wá àwọn prophet àti prophetess wèrè káàkiri àánú yín ló ń ṣe mí. Mo ń bẹ̀ yín ní ẹjọ́ torí Ọlọ́run ẹ blọ́ọ̀kì wọn dànù olórí burúkú ló pọ̀ jù nù wọn. Nígbà tó fi ọwọ́ ara ẹ wá ọmọ lọ sí prison tí wọ́n dẹ̀ allege wípé ẹni tó gbaṣẹ́ yẹn ṣe ó gba owó lọ́wọ́ ẹ tó wọ́n sọ fáwọn èèyàn wípé ọmọ wà ní South Africa. Ayé ìwọ Dúpẹ́ Olúwaníyì abájọ tó jẹ pé lórí burúkú yìí máa ní pé kí n má ṣe pé ìjọ tẹ̀yìn tí ń ṣe pè fẹ́ mi ṣé mi bẹ̀rù ni ogun ló ń ṣi ni kó èpè kí n ṣe ni jà olórí burúkú ìwọ Dúpẹ́ Olúwaníyì ò ní jẹ wọn mọ́ ò ní rí bá ti ṣe òní rọ́nà gbégbà orúkọ Jésù tẹ wá bàjẹ́ yẹn ayé yín ó bàjẹ́ ju bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin olóṣó lórí burúkú ìwọ ń sọ lóṣó pé tí ìbá yẹ pé bóyá pé ìwọ tètè bẹ̀rẹ̀ sí ní dókò ìwọ ó bí èmi lọ́mọ ìwọ lẹ́gbẹ̀ẹ́ Ìyá Ìbàdàn lẹ́ẹ̀kan sí òtún ní ṣe oríire. Ẹ jẹ́ kí n wá kà ní kọ̀ọ̀kan. Mo ní ẹ sọ fọ́mọ ìpé kó mọ̀ sẹ́ǹdì ẹ̀ bí ìgbà tó yẹ pé èmi ló sẹ́ǹdì ẹ̀ sí. Brother, I am here. Please reply me as soon as possible when you get my messages. Ó dẹ̀ send the photo through àwọn ènìyàn ó rí. Ẹ ti rí
tẹ́ bá ti rírò àwọn èèyàn tó dàbí díà minor báyìí ẹ sá fún wọn, olórí ibú èèyàn ni wọ́n. ṣé ẹ ti rí ẹ̀yin ti TikTok, ṣé ẹ ti rí. Do you know this woman? ó dẹ̀ tún sẹ́ndì fọ́tò wọn àti dáàdì ẹ̀ pẹ̀lú Dúpẹ́ Olúwaníyì. ó dẹ̀ sẹ́ndì profile mo ní I'm here sir, I am prophetess of God son, this is me and her. mo ní yes I know her, what is happening? I'm currently in prison. She came to lock me up in prison because I do caution her on how she used to beat my daddy, that is also a pastor, and slap him, even tear his clothes. tí n bá ń gbé wọn ré ẹ mọ̀ ní pé Rótìmí ń ṣàṣejù. n máa kà yẹn again. I'm currently in prison. She came to lock me up in prison because I do caution her on how she used to beat my daddy, that is a pastor, and also slap him, even tear his clothes. Money, what can I do now? What are the evidences? She came to lie that I am not mentally stable, and moreover, because she does not get money from my hand again, and normally I do smoke cigarettes, so she used it against me and come to lock me up. Dúpẹ́ Olúwaníyì, ìwọ lórí láyọ̀ òun dárúkọ òbí títí tèmi. Ìwọ sọ wípé èmi mú nǹkan wípé tí n bá tiẹ̀ máa mú kí n tó wá ṣe láì pé kí n máa ṣe díẹ̀díẹ̀. As a matter of fact, mi fi sìgá kan ẹnu mi rí. Èmi Rótìmí tẹ̀ ń wò, mi fi sìgá kan ẹnu mi rí. Tán bá dẹ̀ léèyàn mu ọtí ẹ̀kọ̀ọ̀kan bóyá máa mu ṣọ́ọ̀tì jàdánẹ̀ pé ẹ jẹ́ ká fi ṣara wúyẹ́wúyẹ́ ní òtútù yìí. Ọmọ títí ẹ̀ ìwọ tó pinnu ní prophetess, gbogbo ẹ̀ lẹ́ni máa jù síta. Let anybody inú yín tó bá fẹ́ wá tákù mi kó kọ́kọ́ lọ wo ilé ẹ̀ náà, torí wípé tó o bá tákù mi àṣírí ẹ̀ máa tú ní sẹ́ẹ̀, àfi tí ìbá iṣọ́ náà ló ń ṣe ló yá kù. Ṣé rántí Elijah, prophet Dr. Elijah Adesina nílọrin tóun jáde fún mi ńgbà yẹn lórí ọ̀rọ̀ Ezekiah? Ṣé rántí pé kò pẹ́ táṣírí ẹ̀ tú tóun mú ìyá fiancé onífiancé tó bẹ̀rẹ̀ sí ní kẹ́ ẹniyẹn náà tẹ́niyẹn dẹ̀ wà lé ọkọ allegedly. Ṣé rí pé ẹ̀gúrú ẹ̀ mọ̀ lórí péjì ni? Àwọn olórí burúkú máa jáde wọ́n á wá sọ̀rọ̀, ẹ máa rò pé wọ́n mọ Jésù. Wọ́n á bu ẹnu àtẹ́lù mi pé antichrist ni mí, bẹ́ẹ̀ dẹ̀ lélẹ̀ ìwọ ọwọ́ ti yín ó ju ìwà antichrist lọ. Irú ẹ̀ ní Dúpẹ́ Olúwaníyì náà, ẹ mọ̀ gbọ́ o. So she came to lie that I'm not mentally stable, and moreover because she no see money collect from my hand again, and normally I do smoke cigarettes, so she used it against me and then locked me up. See how I don't look, ọmọ yẹn ti rù. So ẹjọ́ eléyìí tá ń gbọ́ lẹ́ni mò ń bẹ gbogbo wa, ó ti diṣẹ́ gbogbo wa báyìí. Ẹ̀yin tẹ́ bá wà l'Abẹ́òkúta tẹ́ bá mọ juvenile prison yẹn, ẹjọ́ ẹ kàn sí mi. Ọlọ́pàá tí Dúpẹ́ Olúwaníyì fún lówó láti lè láti lè adjust the age ọmọ ẹ̀. It is a criminal offence under the constitution of Nigeria pé o change age èèyàn o change age ara ẹ̀. Dúpẹ́ Olúwaníyì mọ̀ múra lẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ àwọn ọlọ́pàá tó lè bá wa ṣiṣẹ́ l'Abẹ́òkúta with immediate effect Ìsìnàdìgbẹ́, bẹ́ẹ̀ ni mi ní wá yín tì rehability tech services, mi ní wá yín tì Àdìgbẹ́ ló wà, mo mẹ́yẹ bọ̀ lápò. Ẹjọ́ nítorí Ọlọ́run ẹ kàn sí mi.
ẹ jọ̀ọ́ torí ọ̀nà gbogbo ẹ̀yin tẹ́ bá ní contact a gbọ́dọ̀ dìde sọ̀rọ̀ ọmọ yìí. +234 81 0433 2419 gbogbo ẹ̀yin tí Elédùmarè máa lò fún wa láti gba ọmọ ẹ̀ sílẹ̀. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ kàn sí mi WhatsApp number +234 81 0433 2419. Bọ́lá Adégòkè mo ti fún ẹ ní WhatsApp number mi títí ò bá mi chaati mọ́wọ́ wà mí. O lè bá mi drop ẹ̀ sórí WhatsApp tí mo send sí +234 81 0433 2419. Pásítọ̀ kan ti béèrè lọ́wọ́ mi rí wípé pẹ̀lú gbogbo ariwo tí mò ń pa náà pé nọ́mbà mi head pẹ̀lú 419. Mo ní kí àwọn wo ni mò ń bá dì, àwọn ni mo wo ni mò ń takù, ṣé wọ́n kì í ṣe 419 ni. Ọmọ yìí ti wá rù, ó ti rù gan toró send the original TikTok profile ẹ̀ sí mi, mo wò fọ́tò tó send through àwọn aráabí mo wò ọmọ yìí ti rù gan now. And again, this place is a juvenile prison and I am 26 years old. She has reduced my age to 22 to be able to put me here. Prophetess, ayé ẹ ti bàjẹ́. You reduce your own son's age to 22. Ọlọ́pàá tó dẹ̀ ṣiṣẹ́ yẹn wọ́n béèrè lọ́wọ́ yín wípé birth certificate ọmọ ìdá wọ́n gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí abiagba tó jẹ́ wọ́n tì mọ́ prison. Mo dẹ̀ sọ mo ní send a WhatsApp number to me please. And again sir, please protect me and do this job with intelligence because my mother is very cunning and wicked. Money, and I need the number of the police in charge. Blah 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 blah. I'll link you up with people you can ask questions. As I am like you say, I am a cryptocurrency trader. Kini mo máa ń rà bitcoin ni mo máa ń rà tí mo dẹ̀ máa ń tà. And again, ẹni tó ní fóònù yìí gan kò gbúdọ̀ mọ̀ wípé mo ń ṣe irú nǹkan báyìí. Torí ṣe bẹ̀rẹ̀ bí mo ṣe bẹ̀ ẹ̀sà mo máa sẹ́yìn TikTok pẹ̀lú sí ẹ̀rí. Ṣé wàá rí nǹkan tí ó tún wá fóònù rẹ̀ wípé èèyàn kan sẹ́yìn bitcoin sí worth 19,500. So mi lè tí ráyè láti sanwó fún ẹni yẹn báyìí nísìnyí. Ẹni yẹn ó dẹ̀ nílò owó yẹn for medical fees. Ìyá yìí tún jẹ́ èèyàn burúkú tó ẹgbẹ́ kò fẹ́ ní sanwó ẹni yẹn. Sọ pé kódà ní ẹni yẹn gan báyìí nígbà tí wọ́n fi ṣàṣẹ nìyẹn àwọn yẹn báyìí fóònù mi ti kú wọ́n ti ṣe gbogbo ẹ̀. So ẹjọ́ ó máa lé kí wọ́n àwọn ẹni yẹn báyìí nísìnyí. And nǹkan tẹ̀ fẹ́ ṣe gbogbo information tí mo disclose pẹ̀lú ẹ má jẹ́ kó mọ̀ o. Now èèyàn bá ọmọ yìí ṣe bílẹ̀ $19,500 bí bá ṣe ń sọ̀rọ̀ yìí ìyá yìí ò jẹ́ kí ọmọ ẹ̀ ṣe business yẹn kó send owó olówó sí wọn, which is the reason why I got in touch with her kó tó máa ṣe bí pé òun smart ní kíní olórí burúkú tó dàbí ìnàkí. Sir, help me, I am innocent. I just have a bad mother and I need my freedom. Ọmọ ló ń sọ yẹn o. Ibi tí ìyá tèmi bá wà lẹ́ni tán bá ń sọ̀rọ̀ ọmọ yóò mọ̀ fi mí yangàn ni. Èmi gan fi ìyá tèmi yangàn lẹ́ni ìwé mi. Ìwọ lórí láyà òun sọ̀rọ̀ sí bàbá àti ìyá tèmi èmi Rótìmí Daniels. O ò ní wá mọ́ níwọ̀dú pẹ̀lú wa níyì. O ò ní wá mọ́. Gbogbo tó ti wá fi ọwọ́ àwọn èèyàn kó jọ lójú ẹ̀mí ẹ̀ báyìí gbogbo ẹ̀ máa parẹ́. Tó bá jẹ́ mọ́tò ló fi rà bẹ̀rù láti wa mọ́tò yẹn, bẹ̀rù láti jẹ́ kí wọ́n fi mọ́tò yẹn wẹ̀ torí ògùn ò fi ẹ̀jẹ̀ wẹ̀. Níwọ̀ olórí burúkú olè ọ̀lẹ ìwọ ni wọ́n ṣe teaching job. Ọlọ́run wá pè ẹ́ pé kó fi teaching job yẹn sílẹ̀ pé kó wá ṣiṣẹ́ Olúwa. Wo nǹkan tó wá fi iṣẹ́ Olúwa yẹn ṣe ṣé onípa yìí ẹ ti bàjẹ́.
abájọ tí gbogbo yín ò kí n fẹ́ jẹ́ kí n ṣe pé àṣetorí pé ìwúwo èpè ni mo mẹ́yẹ bọ̀ lápò ẹ̀jẹ̀ mọ́ ṣé bọ̀ díẹ̀díẹ̀. This is my TikTok page, mo wo TikTok page ẹ̀. Evidence that she's my mother. Watch this back. Watch this video, ma. Watch this video. Her frame is there at the back. Mo wá wo video yẹn mo rí wípé ìyá ẹ̀ wà lẹ́yìn ẹ̀. Okay, dúpẹ́ lẹ́ ń wò yìí. Ó ní lẹ́yìn ẹ̀. Because ọmọ yẹn mọ̀ pé mo máa ń ṣiṣẹ́ pẹ̀lú evidence. Anyways, sir, blah 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 blah. I'll link you all with someone that have also explained what happened to her for you guys to work hand in hand. But they send the number nìyẹn, mo reach ẹ nìyẹn. Another lady sọ pé bọ̀bọ̀ ìyá 200,000 lọ́wọ́ láti fi sort out àwọn tó ń ṣe bitcoin pẹ̀lú and everything pé and mo tún find out nípa bọ̀bọ̀ ìlọ́wọ́ yẹn náà. Let me call you. mi sọ pé kó ṣe fídíò, mo ní kó jẹ́ kí n mọ information tí ó gbọ́dọ̀ wà nínú fídíò tí mo fẹ́ ṣe. So only kí n sọ prophetess of God Dúpẹ́ Olúwaníyì, your son Olúwaníyì Victor Taiwo received bitcoin worth of 19,500 US dollars from his customer. And ever since July 1st, he hasn't been active. His device was tracked, and the last information indicated 3 locations: Ekiti, Ado, Ekiti. Second location, Abeokuta, Adigbe. Last location was Ọjà Ọ̀dàn, Ogun State. Kindly, your son must make the payment. So aṣá sọ̀rọ̀, mo get details àwọn ẹni yẹn náà torí wọ́n ní ìdòwò wọn and everything. Anyways, kẹ́tìrì wọn lélẹ̀ òun àtìyẹ́ ẹ̀ lélẹ̀ prophetess yín nìyẹn o, àwọn tẹ́ ń pe orúkọ Jésù lábẹ́ wọn. Sir, if there's any more information you need, please ask those people. They will ask me and I will get back to you. Oh, they send the location to me. She signed that only she has the right to come and bail me. And again, it's a juvenile prison, and I am 26 years. I was born September 27, 1999. Ọlọ́run àgbáyé, oh, you are mighty. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí a máa nílò ìrànlọ́wọ́ yín ní abẹ́pà ẹni ní Thursday. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, a ready láti ṣiṣẹ́ pàápàá. Gbogbo help tẹ́ bá lè ṣe fún wa. WhatsApp number tẹ́ máa reach mi sí is +234 81 0433 2419. The father is helpless. Torí ó dà ìgbà tó yẹ pé prophetess ẹ máa ẹja máa gbọ́ lọ, ẹja máa gbọ́ lọ torí ó ní reason tí bàbá yẹn ò ṣe sọ̀rọ̀. Bàbá tán tí Dúpẹ́ ń gbá lójú gbá nímú. Ọlọ́run mọ́ kọjá ẹ̀ mọ́ ṣe sáwọ́ ọkùnrin. Now, my mother, Dúpẹ́ Olúwaníyì, caused fight between me and my twin brother that we don't talk again till date. She has spoiled several relationships with various lies in the name of seeing vision. And again, that's our online church, CAC Christ Apostolic Church, no know about her. CAC does not know about our online church. She just dey use people head, dey chop their money online. Ẹni tó sọ pé mi ń wá
customers lórí social media nìyẹn o. Ó dà. She bought land for a sister that is in the US few years ago. So the sister doesn't contact her again and the land has appreciated. She is already planning to sell the land and get cheaper one at another location. From the horse's mouth. Dúpẹ́ Ṣorípá yẹ ti bàjẹ́. Màá kà yẹn again. She bought land for a lady, for a sister who is in the US 3 years ago. So the sister doesn't contact her again and the land has appreciated. She's planning to sell the land and get cheaper one at another location. Tí n bá wá ń sọ tí mo lọ tí mo bọ̀ tí mo ní àtẹ̀yìn àtọ́lọ́run tó pè yín yẹn ẹ̀jọ̀ mọ̀ ṣòfò papọ̀ ní olórí burúkú yẹn ni mò ń bu Ọlọ́run. Ṣẹ́yìn mọ Ọlọ́run ṣá? Ṣé Ọlọ́run òótọ́ tó wà tó bá pè ẹ́ ó mọ ta ilé onílẹ̀ kó fi ra fẹ́ another cheaper one. Ń bọ̀. No, there's no for my money. We will get to this later when you are out. See wickedness under the disguise of name of God. I always tell her the truth. Yes, she came here to lie to them that I am not mentally stable. So more some money. I'm contacting a lawyer now because she's in the wrong by lying about your age first and foremost. So, a sọ̀rọ̀ ó dẹ̀ send the number yes ni. My mom sabi lie gan. Say I have gone to a rehabilitation center before when I was smoking weed and I lost $15,000 because she asked me to make a withdrawal from my Bitcoin wallet and let me send voice notes. Ọmọ ń ṣe Bitcoin bó ti ẹ ṣe business mi. Dúpẹ́ Olúwaníyì, you don't want to know. Tí n bá ra mọ́tò fún ìyá mi lẹ́nìí, ìyá mi ó béèrè pé ṣẹ́ṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ ṣe ó ti pààrọ̀ ẹ̀ ni. Ìyá mi mọ̀ pé tí n bá fẹ́ ra mọ́tò fún un màá rà tí màá gbórúkọ ẹ̀ sí. Ṣùgbọ́n ìyá mi ó béèrè wípé ṣé àwọn ọmọ aláìníyá àti bàbá tó ń bọ́ ṣé wọ́n ti yó tán? Àwọn ará àdúgbò mi Rótìmí ebi ó pa wọ́n. Irú ìyá tèmi ni yóò béèrè lọ bí mo dàgbà tó yìí. Bẹ́ẹ̀ ni ẹja mọ̀ gbọ́ lọ. Ọjọ́ yẹn láyé àti wọ́n pè mí lóko wọ́n ní pé ìjọ ṣẹ́rí nígbà tí mo fún wa ní $1,000 lọ́wọ́ lẹ́sìn bí mo ti bẹ́ẹ̀ sí ibi fún mi. So wọ́n ní wọ́n ní pé kí n yọ owó àyọ̀ owó yẹn nítorí láìpẹ́ this was about 20. Eléyìí ò clear dáadáa. So I need her to get me out of here so I can release people's money that is with me. She's a very selfish woman. She locked me here and she doesn't stop to always do live video back to back to extort people of their hard-earned money. My father can't say anything because he is not financially buoyant. So he is powerless, and if he follows our talk, the truth, this woman will stop to give him food. Remove the bed he is using to sleep. Tí bàbá bá sọ̀rọ̀, ọmọ ló ń sọ̀rọ̀ yìí o, tí dájú òun bá sọ̀rọ̀, Dúpẹ́ Olúwaníyì ò ní fún wọn lóúnjẹ, á dẹ̀ tún yọ bẹ́ẹ̀dì tí bàbá fi ń sùn.
Bàbá mi mú kí ẹ kú iṣẹ́ takuntakun. Mo ń bọ̀ o bàbá, mo ń bọ̀. Ẹ má bínú. Ṣé ọmọ yẹn fún mi ní details gbogbo bí tá a pẹ̀lú àwọn oríṣiríṣi nǹkan tó sọ tó ẹ má tún jẹ́ go deep àjù báyìí lọ. Ó ti wà dirty already. It's already obvious pé àwọn eléyìí ò kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. Ẹni tó ṣẹnu wáyàwàyà sí mi pé èmi ń bú àwọn ìránṣẹ́ Ọlọ́run and everything. Ẹ ti ráyè ẹ̀ lóde báyìí. Ẹ jọ gbogbo bá a ṣe lè gba ọmọ ìsílẹ̀ ẹ jọ ẹ jẹ́ ká kọ́kọ́ mọ̀ first and foremost. Ẹlẹ́rìí pín ẹ jẹ́ sáré gbé yín sókè. Àdókè ọ̀rọ̀ yìí. Bó sọ pé kẹ́ ẹ jẹ́ kí ojú máa ẹ̀ ṣòyàdá. Then kí ni àǹdù ẹ̀ ká lè rí dáadáa? Òun lélẹ̀ òun ló ń jẹ́ prophetess of God yìí. Prophetess of God ó wé gèlè pupa background tí mo ṣe ti rí bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni a ti rí. Prophetess of God. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ ọ̀nà tá lè gbà fi yọ ọmọ yìí jáde, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ mọ̀ torí wípé wọ́n tiẹ̀ kọ́kọ́ parọ́ téèyàn bá tiẹ̀ wá mu igbó tí ó wà mentally stable ṣe juvenile prison. She is on Facebook. Bẹ́ẹ̀ ni Uncle Jimoh Ogunjimi Facebook page ẹ̀ náà mo ní lọ́wọ́. Facebook page Dúpẹ́ Olúwaníyì mo ní lọ́wọ́. Ó ń jẹ́ Pro Dúpẹ́ Olúwaníyì in bracket wọ́n á fi Prophetess Dúpẹ́ Olúwaníyì sí. Mopsy Presido ẹ jẹ́ kí n gbé yín sókè. Ọ̀nà wo la ṣe lè gbàgbé yọmọ ìsíta? ṣé yẹn lè fẹ́ contribute sí àbí generally? Generally then ẹni tó bá ní ọ̀nà ta lè gbà ẹni tó bá ní information lọ́wọ́ kí wọ́n ràn wá lọ́wọ́. èmi ò ní information ẹ̀ má bínú. Okay. kí ni fẹ́ sọ mẹ́sẹ̀jì ni ó lọ sọ́dọ̀ gbogbo àwọn bí Ọlọ́run pè oníṣẹ́ Ọlọ́run àbí kí la máa pè wọ́n àwọn customer average. Bẹ́ẹ̀ni. ẹ bá ń gbọ́ ẹ bá ní skeleton kọ́bọ̀dì yín stay away please stay away from him. wọ́n lè kó ṣẹnu balabala ìlú balabulu wa tí wọ́n dá dúró dirty secret báyìí ṣé dandan ní kẹ́ sọ̀rọ̀ ní stay away o stay away tọ́lá tí wọ́n bẹ̀rẹ̀ ẹ ní kọ́kọ́ fi o bàbá ìwé yín náà ló sọ pé who comes to equity must come with clean hands. ẹ sọ pé nìkan ṣe ìgbà àti àṣetẹ̀yìn di ọ̀rọ̀ báàgì ẹ bá pọ̀ ẹ̀ lọ àti ìdúpẹ́ ẹ bá pọ̀ fọ́tílẹ̀dì olólùfà mi ni ẹ sọ bá wọn ní àǹtí pọ̀ ẹ̀ ní park inside o ẹ ṣe nọ́mà o. Bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣe mà. ẹ ṣe sà. Bá a ṣe ń sọ ìwọ Dúpẹ́ kó tó di pa máa kẹsẹ̀ fàájàbọ̀ torí o mọ̀ páàkì ń ṣeré rárá kó tó di pa máa kí ẹsẹ̀ fàájàbọ̀ bóyá kó o tètè pé ọlọ́pàá yẹn torí wípé o máa kó bá ọlọ́pàá yẹn kó o tètè pé gbogbo ọ̀la mo fẹ́ kọ́ ọmọ yẹn pè mí ní ọ̀la wípé wọ́n ti fi òun sílẹ̀ bẹ́ẹ̀ ni mò ń sọ báyìí o Mètúsẹ́là. Ṣé network ẹ jẹ́ mọ́ bá wa power tap network yìí ò dá. Ó dá ẹlẹ́rìí ìpín ẹ jẹ́ gbé yín sókè ẹ sọ̀rọ̀. Mo nǹkan tí bẹ́ẹ̀ sọ náà nìyẹn. Okay sir. Okay sir. Ẹ ṣé. Yeah. My hope of glory
mọ́mí wa eléètú lẹ́tì kẹ́ o eléètú gbẹ́sìkì ẹjọ́ ẹ lọ bá mi yọ ọmọ yìí kúrò lẹ́ o ẹjọ́ ẹ má nà ọkàn yín mọ́ òye ọlọ́run tó ń nà ọkọ ẹ̀ gbàgbós mo ṣèbà fún yín o ìbà kéèké ẹ wá dórí ọ́tà kí ẹ̀ ń pírìtì ẹ wá máa bọ́ àwọn ìyàwó ilé ẹ gbọ́n sí ìyàwó yín lẹ́nu ọkọ yín lẹ́nu ẹ má na ọkọ yín ẹ má ṣe báyìí àṣé ẹ̀yin lẹ́ ń ṣe wọ́ọ̀sì ẹ tún ní fún dádì wa lóúnjẹ ẹ tún máa lọ yọ bẹ́ẹ̀dì ẹ jọ torí ọlọ́run mo fi bẹ̀ yín ẹ lọ yọ ọmọ yín ìbejì dẹ̀ tún ni wọ́n ẹ lọ yọ ọmọ yín kúrò lẹ́wọ̀n. káàrí jù bẹ́ẹ̀ lọ. kọjá ìsẹ́ǹdowó olówó fẹ́fẹ́ pa ọmọ yín ni àwọn tó wó yẹn wà lọ́wọ́ ẹ rò pé wọ́n lè ṣe jàǹbá fọmọ yín. kòrò ó ní kò sí nǹkan tó kàn ó ní kò sí nǹkan tó kàn. ọjọ́ tún bá tún mí lórí TikTok lóru àárọ̀ tẹ́tún sọ in Jesus name ṣé ni máa bá yín fúláàgì péjì yín wálẹ̀. èpè la máa fún un. máa wá àwọn èèyàn tó máa lọ fúláàgì péjì yẹn wálẹ̀ fún yín. ẹ kúrò lórí TikTok ẹ kúrò lórí Facebook ẹ lọ tún ilé yìí ṣe go and repair your home. Thank you so much. Your home needs fixing. Go and fix your home before you fix other person's life. Then forward like that and shake it ẹ stop ẹ. ọlọ́run ọba gbé iṣẹ́ ọlọ́run lé yín lọ́wọ́ ẹ lọ ṣiṣẹ́ ọlọ́run ọba gbé yín ẹ lọ ṣiṣẹ́ stop drop as a woman of God step down from the pulpit your hands are not clean your hands are dirty step down before it gets worse. Then. Okay sir. Thank you so much ìyá mi ní wá ní ti thank you so much. ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá ní information bá ṣe lè get Adigbe contact bá ṣe lè pè wọ́n kí wọ́n jọ kí wọ́n má jẹ́ kí Dúpẹ́ Olúwaníyì fi èrìra wọn lára because number one Taiwo Olúwaníyì is not 22 years he is 26 and with that effect Dúpẹ́ Olúwaníyì náà fúnra ẹ̀ á kọ lẹ́tà sí bẹ́ẹ̀ nígbà tó ọmọ yẹn bá jáde ọmọ yẹn gan ló máa ṣiṣẹ́ yẹn pé ìyá òun parọ́ éèjì òun ni bẹ́ẹ̀ ni ó ti di dandan àyàfi tó bá jẹ́ pé fún rẹ̀ ló lọ yọ ọmọ yẹn jáde tó dẹ̀ ṣe kínni tó ó dẹ̀ jẹ́ kọ́ ọmọ yẹn pè mí pé tó òun ti jáde o latest ọ̀la torí mo mọ̀ pé lẹ́ẹ̀ ti ṣúlé ní báyìí latest ọ̀la lọ bèrè lọ́wọ́ àwọn bàbá yín nínú Olúwa o wọ́n ń fi mú dánrin lọ́wọ́ báyìí mi ní sọ jù yẹn lọ Bọ́sẹ̀dé cos ṣe wà ń bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ WhatsApp number tẹ́ máa reach mi sí gbogbo contact gbogbo help tẹ́ bá lè ṣe fún wa lórí ọ̀rọ̀ ẹ jọ̀ọ́ à ń bẹ̀ yín ni gbogbo information tẹ́ bá ní bá ṣe lè contact juvenile prison ní Adigbe ní Abẹ́òkúta +2348104332419 ẹ jọ̀ọ́ ẹ má hesitate láti kàn sí mi mo ń lo fóònù yẹn gan lọ́ba ẹ lè link mi bẹ́ẹ̀ ní information ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Bọ́sẹ̀dé kan ṣe wà ń bẹ́ẹ̀ ẹ bá mi on mute. ẹ bá mi on mute Bọ́sẹ̀dé cos ọ̀dà Olú Alájọkẹ́ àwọn náà network ti gbé wọn lọ ẹ jẹ́ máa bá a pa tap Heroes are you there Heroes. Heroes, you need to unmute. Oh, hello. I just like to listen. I don't need to join. I'm so sorry. All right. Yeah. Ọgbọ́n àgbà bàbá ṣe wà ń bẹ̀. Bàbá mi, ẹ ṣé ẹ kú gbogbo ìgbà, ẹ ṣé, mo really appreciate yín, ẹ ṣé ẹ kú àdúrótì. Ọwọ́ yín á túbọ̀ máa lọ sókè. Mo mọ̀. Mo bí díẹ̀ lẹ́jọ́ mẹ́ta yìí ni ṣe rí ní program tẹ̀tẹ̀ mú wá lálẹ́ yìí ná
ẹ̀yin tẹ́ jẹ́ àgbàlẹ́ máa ń pàwé pé ẹ jẹ́ ká lé ẹlẹ́rẹ́ yọ lọ tán. ká tó fàbọ̀ sórí ajé. ká tó wá fi àbàbà bá díyẹ. ẹ jẹ́ káwọn bá ti wọn kọ́ máa gba ọmọ yẹn jáde. a sọ wípé ní ọmọ náà tó ń mu gbọ́ àmì mùsìgá nìkan tó ṣe dàbọ̀ ẹ̀dẹ̀ láti ọkọ̀ gbọ́ ọmọ jáde náà. ṣé wàá rí ìyá jàgàjàgà mo ń wo profile mo ń wo gíláàni TikTok náà tó ń sọ rándanrandan ẹ̀yin tẹ́ ń dúró ti mi dáná ẹ̀ máa tó sá lọ sí i olúwa lọ ti fèsì báyìí kìnnìkan kìlà kan tó ń sọ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo náà ìbẹ̀rù mi mo kàn kọjá lórí péjì ẹ̀ mo kàn spray dànù ni. sẹ́rí number one náà a lè blame ọkọ torí ni pé ní púpọ̀ ọkùnrin àgbọn máa nífẹ̀ẹ́ ìyàwó wọn lánìí jù ṣùgbọ́n to me personally ìyá yẹn ṣe ìránṣẹ́ Ọlọ́run oògùn ló ń lò tó ó ti jẹ́ kí ó fi àwọn kankan gba Sátidé lọ́wọ́ àbáyẹ tó gbé Sunday lé lọ́wọ́ gbogbo ẹ̀ náà la máa gbogbo ẹ̀ náà máa rin ètò yìí lọ́wọ́ tá a máa ṣe àtúnṣe tọ́lọ́ máa rìn kọjá ní inú ìdílé yẹn bọ̀ ìyá yẹn gẹ́gẹ́ ló wà lára ẹ̀ ẹ má lè jẹ́ ká lè sọ̀rọ̀ lọ tiẹ̀ lọ títí ẹ bá kọ́ mọ̀rọ̀ ọmọ yẹn ní ọkọ̀kọ̀dọ̀ lójú tèmi ẹ ṣé bàbá mi mo kàn mú wáyé bí ìmọ̀ràn ní kí ìmọ̀ràn gidi lẹ mú wá ìtorí ẹ̀ náà ni mo ṣe ń kàn pápẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá lè ràn wá lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ kàn sí mi lórí WhatsApp yẹn ẹ jọ̀ọ́ ẹ ṣé bàbá mi ẹ ṣé. lẹ́yìn yàtọ̀ sórí ètò ń bí ìṣe nǹkan máa track gẹ́gẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tó wà ní Ogun State. Okay sir. àwọn nǹkan tá a lè ṣe lé lórí. ẹ ṣé bàbá mi thank you so much sir ẹ ṣé. a ní wàhálà pẹ̀lú ọlọ́pàá ju wípé wọ́n parọ́ fọlọ́pàá information tán fọlọ́pàá lọ́lọ́pàá ṣiṣẹ́ lé lórí pé 22 years lọ́mọ instead of 26 and 26 years is not supposed to be where he is tọ́mọ bá tiẹ̀ wá mú gbó tó wà mentally unstable ó níbi tí wọ́n ń gbé wọn lọ tọ́ sísì mo ń bọ̀ ok ó yẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. ṣẹ́rí gẹ́gẹ́ bíi tèmi àmọ̀ràn tèmi mi ò sí ní Abẹ́òkúta mo ti gbé Abẹ́òkúta dáadáa mo mọ ibi táwọn kìnìún wà. ok sir. ìgbésẹ̀ tó dáa jù. bẹ́ẹ̀ni sir. ta lè kọ́kọ́ ní ni pé ta bá rí because it's a civil case. àkọ́kọ́ aláàtì àwọn civil defence kàn lọ síbẹ̀ yẹn kàn inquire fún detail ọmọ yẹn kí wọ́n pè kàn investigate case yẹn underneath then kàn request fún birth certificate ọmọ yẹn. ok. ó fún wọn ní proof láti lè kọ́kọ́ establish pé 26 ni then from there wọ́n á mọ case tó gbọ́mọ yẹn débẹ̀. ok. under the case tó gbé débẹ̀ yẹn kí ni law sọ about it. ó yé mi sir ó yé mi. now wọ́n á lọ make enquiry further from the father side not from the mother side. kí ni observation yín nípa ọmọdé irú ìwà wo tó bá investigate ọmọ ẹ̀ through bàbá ò lè wrong kí ìyá náà wrong at the same time. bẹ́ẹ̀ni. so from there about the establish that ní fact wa lọ́wọ́ we can now go back to go to Ibara police station give the case to the police for an arrest wípé wọ́n falsify document. ok. for falsification of document normal law allege ẹni tó bring case yẹn wá then through IPO wo ló fi débẹ̀. ṣé understand. ó yé mi sir. from the IPO tó fi débẹ̀ how did he get all these documents ṣó investigate ṣó ó get to know the fact. kó tó fi ọmọ náà mọ̀ síbẹ̀. court will not pass the case ẹ̀ nígbà kan in prison ẹ̀ tọ́ bá dẹ̀ fẹ́ detain wáyé kan ní kan detain ẹ̀ ó ní legal procedure tó gbọ́dọ̀ take for that period of time so tá bá ti kọ́kọ́ get yẹn done tí yẹn bá wà resolved then we now allege the mother of abusing the child. okay. ẹ ti understand. ó ti yé mi. then falsification another thing ni pé you have now falsified the document against your child in order to maltreat. bẹ́ẹ̀ni. ẹ ti understand. ó ti yé mi. ní abroad ń bí báyìí àmọ́ ẹ mọ nǹkan tó mean. of course. When we are talking of safeguarding, you have to protect it very well. And taba take care on a better way like that. Kò síbi tó fẹ́ jàbọ̀ because whatever being the case of your child, kó tó dé case of pé o máa gbé lọ sí remind,
láti sọ pé kán treat ẹ anyhow kì í ṣe true ó máa wà ní under certain tí law ti sọ by virtue pé ó ti pé 18 ó yẹ kó wá charge sí normal court ni bẹ́ẹ̀ni kì í ṣe bẹ́ẹ̀ ló máa mú lọ so tá bá gbé gba bẹ́ẹ̀ ṣe bí mo sọ yẹn tá bá ti ráwọn tó jẹ́ kán lè mọ̀ ní civil defence unit they make the case there wọ́n á fún wọn ní legal backup wọ́n bá débẹ̀ wọ́n á béèrè fún profile ọmọ yẹn tọ́n bá fún profile wọ́n á pọ̀ ọmọ yẹn jáde wọ́n á ṣe underground investigation pẹ̀lú ọmọ yẹn ọmọ yẹn á fún wọn detail á fún address bàbá ẹ̀ wọ́n á investigate bàbá ẹ̀ lẹ́yìn ìgbà tó bá investigate bàbá ẹ̀ tán wọ́n á get fact tán fẹ́ mú wọ́n á sì fi wọn ìyálẹ̀ láì tí query because kó má lọ outsmart wọn. ó dáa ẹ jọ̀ọ́ báwo la ṣe lè get contact civil defence unit. Nọ́mbà tẹ drop yẹn mi ò mo ti wò lórí mo há dẹ̀ mọ́ kíní níbí mi kò lọ sórí WhatsApp. +234. ẹ jẹ́ kí n pè +234. 8104. 33. 2419. bẹ́ẹ̀ ni ó ní. Ok màá try láti tún ṣe so what I will just do ni pé tí n bá drop nsìn. bẹ́ẹ̀ ni sir. màá send message sí ẹnìkan ní Nàìjíríà. ok sir. ipe kó bá mi gẹ̀ẹ́kẹ̀. ẹ ṣé bàbá mi. tó bá fún wa ní detail office tá a lè make enquiry lé ní Abẹ́òkúta civil defence office wọ́n á take care up láti bẹ̀ wọ́n á ràn yàn lọ underground kí ni máa wà fún. ok. So when they do that from there wọ́n á fún wa ní contact fún wa contact ẹ̀ tẹ́ bá ti make enquiry sọ fún wọn pé báyìí nǹkan tó fẹ́ kàn jọba yẹn get information lé lórí ní kí wọ́n abuse ọmọ kan báyìí ẹ dẹ̀ fẹ́ try láti assist ọmọ yẹn because ó máa affect future lọ́jọ́ iwájú. alright ẹ ṣé bàbá mama expect message mi. alright mo máa ń follow yín dada. ẹ ṣé I will still get across to you. alright sir ẹ ṣé. ẹ̀gbọ́n bá ti drop me sir I will do that. alright sir ẹ ṣé. Okay. Olúwa dìde Olúwa dìde Olúwa dìde Olúwa ràn wá lọ́wọ́ dúpẹ́ retí ògo rẹ o Olúwa dìde Olúwa dìde Ọlọ́run dìde màmá Pablo ṣe wà ń bẹ̀ ọ̀dà ìpín nẹ́tọ̀kì ti já wọn Flossie ṣe wà ń bẹ̀. bí o bàrà ló ti mẹ́lẹ̀ ìtúgbẹ́nu tán ẹ̀ka lẹ́wọ̀n. àwọn ìyá wa ní Olúwa. Ọlọ́run ṣàánú fún àwọn oríṣiríṣi abiyagba tó pera wọn lábíamọ yìí o. èmi fọkàn mọ̀ pé woman yìí ti fẹnu kọná torí àwọn ló mọ antichrist àwọn ló mọ oríṣiríṣi. mo mọ̀ pé ọjọ́ tí mo lọ sí page lórí TikTok bó ṣe ń sọ̀rọ̀ tó ń ṣe mo ti mọ̀ pé this woman in fact Ọlọ́run jọ kó má jẹ́ ká tẹ́nítì kà. àwọn tó jẹ́ wípé wọ́n fojú jọ téèyàn rí gẹ́gẹ́ bí èèyàn Ọlọ́run tó jẹ́ èèyàn èṣù. èèyàn Sátánì. in fact mo fẹ́ lè sọ pé omi fẹ́ bọ́ lójú mi bí ìyá abiyamọ kó wá gbé ọmọ ẹ̀ lọ sí police station kó lọ rìpọ́tù ọmọ ẹ̀. sorry girl. Oya. Ọlọ́run ṣàánú fún wa ní ìgbésẹ̀ tí máa tọ́ sọ̀rọ̀ tán yìí ní pé kó gbé dẹ́n sí ààbò ọmọ yẹn dẹ̀ ṣe kókó náà. bẹ́ẹ̀ni. mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run kankan ò ní ṣe lórúkọ Jésù kankan ò ní ṣe o ọ̀rọ̀ tèmi fẹ́ sọ ni ẹ jẹ́ kí n dá dúró bẹ̀ sá. kàkó oníkùmọ̀sà kò sí wàhálà ẹ̀jẹ̀ kan sí mi thank you so much Flossie Ayomex ṣe wà ń bẹ̀. bàbá mi mo rí yín mo ráyọ̀ ìjọ kan pẹ̀lú.